bàbá olóyin Sẹ̀sádéwùsì táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ Sẹ̀sádéwùsì ní kí ẹ gbà lọ. ẹ kú déédé wòyí o gbogbo ẹ̀yin èèyàn lu ìgbogbo tí ẹ bá ti ń gbọ́ mi èmi Sẹ̀sádéwùsì táwọn tọ́lọ́run bàbá olóyin gan bàbá olóyin òrìjínà èmi ni mò ń kí yín o ọ̀rọ̀ bí oyin bí adùn kò ní tán nílé gbogbo wa. bẹ́ẹ̀ ni ètò tẹ́ ń wò lọ́wọ́ lónìí ni agbára èèyàn dúdú agbára èèyàn dúdú agbára èèyàn dúdú tẹlifíṣàn agbára èèyàn dúdú tẹlifíṣàn. The phone number is on the screen 08054749455 08054749455. mo fẹ́ sọ fún yín ni pé àṣírí wà o àṣírí wà o àṣírí wà nílẹ̀ èèyàn dúdú. ǹjẹ́ jẹ́ mọ̀ pé tójò bá fẹ́ rọ̀ tẹ́ fẹ́ kó rọ̀ ewé kan bẹ wọ́n pe ewé ní ewé ìtìpọ́n ọlá. ìtìpọ́n ọlá yẹn máa ń fẹ̀ káàkiri ilẹ̀ báyìí ni. tí ẹ bá mú ìtìpọ́n ọlá yẹn tí ẹ bá dáná igi àbí ní èédú lẹ bá kó jọ tí náà bá ń jó wẹ́rẹ́wẹ́rẹ́ tẹ́ ẹ bá já ewé ìtìpọ́n ọlá bò mọ́lẹ̀ òjò tòṣù ò ní rọ̀ yóò bá rọ̀ kò ní rọ̀ sí patí yín kò ní rọ̀ síbi ẹ ti ń ṣàjọ̀dún. àṣírí ni o ẹ fi sọ́wọ́ òsì kẹ́ ẹ má bàa fi jẹun. kí n tó wá lọ mo fẹ́ sọ fún ipa ìwé yìí o agbára èèyàn dúdú apá kẹta ó ti jáde. gbogbo ẹ̀yin tí ẹ ra ìwé agbára èèyàn dúdú apá kìíní tẹ́ ẹ ra ìwé apá kejì African Power Part 2 Part 3 rèé o ó ti jáde tó ń tà lọ́jà. níbo lẹ́ẹ̀ ti rí ẹ má bọ̀ ní bàbá olóyin bus stop Ìyẹ̀sí Ọ̀tà bàbá olóyin bus stop Ìyẹ̀sí Ọ̀tà tàbí ká ẹ lọ sọ́dọ̀ àwọn alágbàtà mi ní Mushin ẹ lọ sọ́dọ̀ CAF Communications number 4 Alukolaro Street number 4 Alukolaro Street Mushin bus stop Mushin Lagos State. ní Bariga ẹ lọ sí number 36 Ìlàjẹ road 36 Ìlàjẹ road Bariga. ní Ẹ̀gbẹ́ ẹ lọ sí number 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù Street number 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù Street Agodo Market Agodo Ẹ̀gbẹ́. ní Ìyẹ̀sí Ọ̀tà lèmi wà bàbá olóyin bus stop bàbá olóyin bus stop Ìyẹ̀sí Ọ̀tà tẹlifóònù nọ́mbà mi 08054749455. àní gbogbo ẹ̀ tẹ́ ẹ ra agbára èèyàn dúdú apá kìíní ẹ̀yin tẹ́ ẹ ra apá kejì agbára èèyàn dúdú apá kẹta ti jáde African Power Part 3 wà láìtàlẹ́ oríṣiríṣi àṣírí ọ̀hún bẹ́ẹ̀. ẹ bá lọ́mọ tó ń jalè tàbí tó ń mu gbó tẹ́ ẹ fẹ́ kó mu gbó mọ́ ẹ gbomi sínú ìrì ní ọ̀rọ̀ tẹ́ ẹ sọ sí i ó wà nínú ìwé yìí African Power Part 3. táwọn kan bá wálé tí wọ́n fẹ́ pa òun ní bọ́ ńlé tí wọ́n bá délé ilé rẹ̀ ó chẹ́ńjì lójú wọn ni àṣírí ni ó wà nínú ìwé yìí. ìwọ tó o bá jẹ́ wòlíì tó jẹ́ àfáà tó jẹ́ pásítọ̀ tó ń fẹ́ olúgbòhùn tó máa rìn mọ́bi tó ti ń dàlejò lóhùn wà lẹ́ òrìjínà olúgbòhùn ó wà nínú ìwé agbára èèyàn dúdú apá kẹta agbára èèyàn dúdú apá kẹta. ẹ̀yin tẹ́ ẹ ti rà mọ́ ìwé mi tẹ́lẹ̀ náà sì wà lórí gbà ó ẹ̀yin tẹ́ ẹ rà ó ní àṣẹ medicine ìwòsàn lóyún ọ̀nà àbáyọ síṣòro ẹ̀dá tẹ́ ẹ ti rà tẹ́ ẹ ra agbára ìwòsàn oyin healing power of honey yes gbogbo ẹ̀ náà sì wà ṣùgbọ́n mẹ́ta tí mò ń polówó jù lọ́wọ́ òun ni agbára èèyàn dúdú apá kìíní agbára èèyàn dúdú apá kejì agbára èèyàn dúdú apá kẹta. àwọn mẹ́ta ní kọ́rin champion tí wọ́n sì ń rí lọ́jà àjàjà tẹ́ ẹ bá ra apá kẹta gbogbo àtọ́ apá kẹta ti ń pè mí wọ́n ń dúpẹ́ lọ́dọ̀ olóòmí náà wọ́n ń dúpẹ́ lọ́mí ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ má gbàgbé o fóònù nọ́mbà mi 08054749455. bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé o bàbá olóyin bus stop ìlú Ìyẹ̀sí Ọ̀tà ni mo wà. bẹ́ẹ̀ bá gbádùn ètò tòní torí pé kó gùn púpọ̀ sókí lọ bí oge ẹ máa pàdé mi lórí Kíni Show ọmọ Ìbàdàn Kíni Show rèé ó jàre Kíni Show ẹ pàdé mi lórí Kíni Show. ẹ lè rí mi lórí bàbá olóyin original television náà bàbá olóyin original television bẹ́ẹ̀ bá wò tẹ́ ẹ tún wò mí lórí Mr. Ladron comedy Adéwùsì ẹ bá mi bẹ̀ náà títí ìgbà míì tẹ́ ẹ tún máa gbọ́ mi ọ̀rọ̀ bí oyin bí adùn
kò ní tán nílé mi, kò ní tán nílé ẹ̀yin, kò ní tán nílé gbogbo wa láyọ̀ o. Bàbá olóyin Sẹ̀san Adéwùsì táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ Sẹ̀san Adéwùsì ní kí ẹ gbà lọ.